dókítà ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọmọge nàìjíríà ń gbáradì fún ayẹyẹ ìgbéyàwó ju ìrìn àjò ìgbéyàwó gan lọ. wọ́n ń gbáradì fún ayẹyẹ ìgbéyàwó ju ìrìn àjò ìgbéyàwó lọ. gbogbo afẹ́yẹyẹ ọjọ́ náà, aṣọ tá a wọ̀, oúnjẹ táwọn èèyàn ó jẹ, gbogbo bá a ṣe múra. èmi ká mo wá sọ bẹ́ẹ̀ o. ká sọ bẹ́ẹ̀. Mike Bámilóyè ló sọ bẹ́ẹ̀. Mike Bámilóyè bàbá wòlíì ọlọ́run tó tún ṣe rí orí ìtàgé tó já jìnrìn rere. òótọ́ ọ̀rọ̀ sì ni pé a máa sọ. ìbéèrè mi fún wo obìnrin tó ń wò mí tó ń wo àwa méjèèjì níkànnì KAFTAN television àtẹ̀yìntẹ́ tó máa wò ó. ó ní wípé nínú ayẹyẹ ìgbéyàwó àti ìrìn àjò ìgbéyàwó èwo ló ń múra fún. ìwọ obìnrin nínú ayẹyẹ ìgbéyàwó tó yẹ pé ọjọ́ kan péré báyìí náà ni. àti ìrìn àjò ìgbéyàwó. ó lọ sáà tó mọjọ́ tí ó lópin gan. èwo ló ń gbáradì fún bẹ́ẹ̀. Ọpẹ́yẹmí Amọ́sùn, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti kó ọkọ ẹ̀ sí yọ́yọ́ nítorí ayẹyẹ ìgbéyàwó tó wá da ìrìn àjò ìgbéyàwó rú. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti fi ọjọ́ ayẹyẹ ìgbéyàwó ó ti fi sọ̀kò ìbànújẹ́ sínú ìrìn àjò ìgbéyàwó tí ò tí ì bẹ̀rẹ̀. nítorí ayẹyẹ ọjọ́ kan. ayẹyẹ ọjọ́ kan. ọ̀pọ̀lọpọ̀ ti fi ìgbáradì fún ayẹyẹ ìgbéyàwó ó ti fi ba ògo tó yẹ kó lò nínú ìrìn àjò ìgbéyàwó jẹ́. nítorí ìgbáradì nìkan. nítorí ìgbáradì. ọ̀pọ̀lọpọ̀ ti lo ayẹyẹ ìgbéyàwó pé a múra fún ayẹyẹ ọjọ́ ìgbéyàwó ó ti fi sọ ìdùnnú tó yẹ kó lò nínú ìrìn àjò ìgbéyàwó ó ti fi sọ nù. ọ̀pọ̀lọpọ̀ ti wá rí ayẹyẹ ìgbéyàwó gẹ́gẹ́ bí ìrìn àjò ìgbéyàwó. tó sì jẹ́ pé ó yàtọ̀ síra wọn gédéńgbé. tó sì yàtọ̀ síra wọn gédéńgbé. ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbàgbọ́ nínú ayẹyẹ ìgbéyàwó ju ìrìn àjò ìgbéyàwó lọ. ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ ohun tí ó ń jẹ́ ìrìn àjò ìgbéyàwó. wọn mọ ohun tí ń jẹ́ ìrìn àjò ìgbéyàwó. ìwọ obìnrin tó ń gbọ́ mi lọ́wọ́, kí ni ìyàtọ̀ láàrin ayẹyẹ ìgbéyàwó rẹ àti ìrìn àjò ìgbéyàwó rẹ? àkọ́kọ́ rèé yìí sì fẹ́ di kánsẹ́lọ̀ lónìí, já sọ díẹ̀ bẹ́ẹ̀. Ọpẹ́yẹmí Amọ́sùn, o fẹ́ ṣègbéyàwó káyé ọgbọ́n kọ́rùn ọmọ nínú àkáǹtì tiẹ̀ gangan 5 million ò sí mbẹ̀. o sì fẹ́ ṣe káyé ọgbọ́n kọ́rùn ọmọ. o fẹ́ ṣe káyé ọgbọ́n kọ́rùn ọmọ. àkáǹtì ọkọ rẹ tó ní 10 million o kàn sọ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ọkùnrin táwa ní àkáǹtì wọ ò pé 200,000. bẹ́ẹ̀ ni. kátẹ̀ wá sọ pé 10 million ọwọ́ fẹ́ ṣayẹyẹ ìgbéyàwó káyé ọgbọ́n kọ́rùn ọmọ ẹ wá ná 6 million naira sórí ayẹyẹ ìgbéyàwó. àkáǹtì ọkọ rẹ kún 4 million naira. nínú 4 million naira ọ̀hún lẹ́ẹ̀tì prepare láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ tẹ́ fi ṣe ìgbéyàwó. owó wá kún 2.5 million naira kò tó ra mọ́tò. lẹ́yìn ìgbéyàwó kan wọ́n tún lọ fún honeymoon. má gbàgbé. ó ti gbàgbé wípé béèyàn ohun tí ayẹyẹ ìgbéyàwó tó ní í ṣe nínú ayé ẹ̀dá kékeré báyìí ni bí ìrìn àjò ìgbéyàwó. bẹ́ẹ̀ni belenja. kò yẹ kí n dákọ àmọ́ wọ́n dákọ. kọ́lọ́run máa fi ìgbéyàwó Rachel Robert kọ́lọ́run máa fi kẹ́ ẹ lọ títí ayé ẹ̀ nípẹ̀kun. Rachel Robert Abioye. ṣe rí tóbìnrin bá lọ́gbọ́n tó nímọ̀ tó lóye nípa ohun tó ń pè ní ìrìn àjò ìgbéyàwó ayẹyẹ ìgbéyàwó kò ní wù ú ṣe. bẹ́ẹ̀ ni nǹkan díẹ̀ nǹkan bíntín náà ni ó kà á kún, kò ní sọ́ di àjàgà sí ọkọ rẹ̀ lọ́rùn. ọ̀pọ̀lọpọ̀ nítorí ayẹyẹ ìgbéyàwó wọ́n ti ṣi ọkùnrin fẹ́. ọ̀pọ̀lọpọ̀ títí torí ayẹyẹ ìgbéyàwó tí wọ́n rí nìkan wọ́n ti fi olóore wọn tí ó bá wọn rìnrìn àjò ìgbéyàwó wọ́n ti fi í lẹ̀. wọ́n ti wá lọ mú ẹni tí ó bá wọn ṣayẹyẹ ìgbéyàwó ṣùgbọ́n tí rìn àjò ìgbéyàwó wọn ò ní sùn wọ́n ti lọ bá a. àwọn wọ̀nyí ni wọ́n sì máa parọ́ mọ́ wòlíì àfáà tàbí babaláwo wípé wọ́n sọ wípé káwọn máa nìṣó wọ́n sì máa parọ́ mọ́ sọ àtàjẹ́. lágbájá ṣayẹyẹ ìgbéyàwó ó pe gọ́vnà ó pe mínísítà ó pe sẹ́nítọ̀ ó fi lé pọtí
ó fọ̀nà rókà. Má gbàgbé pé kò tí ì sígbéyàwó kan tí mo lọ táwọn èèyàn jẹun tán tí ò sẹ́nìkan tí ó sọ wípé wọ́n jẹun. kó o pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ màálùú. ẹnìkan wà tí ò ní jẹun. tí ó jẹun ò ní dọ́dọ̀ rẹ̀ tàbí tí ó sọ pé kò tó. tí ó sọ pé kò tó. bó o wá ṣe wò kó o fáwọn èèyàn lóúnjẹ tó. ọjọ́ kejì wọn ò ní sọ thank you. níbo. ìwọ ló tún máa dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé o tẹ́ ẹ wá bá mi jẹun. kí wàá láǹfààní oúnjẹ tí wọ́n bá ẹ jẹ lánàá tí wà àtọkọ rẹ tí wọ́n bá jẹun lánàá tẹ̀ ń fẹsẹ̀ rìn lónìí. tẹ́ ní dandan limousine lẹ gbọ́dọ̀ lò fọ́jọ́ ìgbéyàwó jíìpù lẹ gbọ́dọ̀ wọ̀ ṣùgbọ́n ń gbẹ̀ ṣèyàwó tán orí ọ̀kadà. má bínú o má bínú o ọjọ́ ìgbéyàwó rẹ wọ́n ní ìwọ ti sọ pé no àwọn ọ̀rẹ́ mi this is how they are going to do this is how they are going to do and they must get this they must get that. wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ lóòótọ́ ọkọ ìyàwó gbìyànjú ẹ̀ àmọ́ lẹ́yìn ìgbéyàwó gbogbo àwọn tó gẹ̀ẹ́tì ẹ̀ fún yìí àwọn dànílé ọkọ rẹ o. ọ̀pọ̀lọpọ̀ ti lo ayẹyẹ ìgbéyàwó wípé torí káyẹyẹ ìgbéyàwó wọn ò lè sunwọ̀n. wọ́n wá wò pé èmi ọlọ́run á jẹ́ kí n fólóṣì mi ò lè fẹ́ tálíkà láyé mi tálíkà ni mí mi ò dẹ̀ lè fẹ́ tálíkà. ẹ̀fẹ̀ sí ń sùúrù lérè. nàgbọ́ wá ní ta ló máa fẹ́ ni tí ò ní mọ́tò bàbá rẹ̀ ní mọ́tò. ṣé bàbá rẹ̀ ní mọ́tò kan tó fẹ́ ìyá rẹ̀. àkọ́kọ́ ẹni gbà tí mo wọnú ilé ẹ̀ àwọn kan settings yẹn nìkan tí ẹ̀ láìkí ẹ̀ béèrè lọ́wọ́ dádì tiẹ̀ nígbà tán fẹ́ màmá rẹ̀ ṣé wọ́n ní nǹkan kan nú ilé wọn. àbí. ó ti ń dàbí ẹni wípé ó ti ń kàn ẹ́ níbi tí ò yẹ kó kàn ẹ́. abẹ́rẹ́ gbólóhùn ni. àmọ́ má gbàgbé wípé ohun tó bọ orílẹ̀-èdè nàìjíríà jẹ́ lónìí tó jẹ́ káwọn èèyàn máa sáré àsápajúdé tó jẹ́ kọkùnrin máa wọ depression ìyẹn tó bá fẹ́ wọ̀ kì í ṣe bí irú tèmi òun ni àwọn obìnrin tí wọ́n ń tìkùtì. bẹ́ẹ̀ni. bọ́kùnrin bá sì ṣògùn owó tán obìnrin tó tì í pé kó lọ ṣògùn owó ní ọ̀padà lẹ́yìn kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa má fi ayẹyẹ ìgbéyàwó má fi bà ìrìn àjò ìgbéyàwó jẹ́. nítorí ò mọ òpin ìrìn àjò ìgbéyàwó. ntọ́pọ̀lọpọ̀ wàá mọ̀ ní wípé iléèwé kan ṣoṣo téèyàn gba sàtífíkẹ́ẹ̀tì kó tó bẹ̀rẹ̀ kíláàsì òun nìgbéyàwó wọ́n sọ fún ọ pé o ṣe dáadáa láì tí ì bẹ̀rẹ̀ rárá. àìbẹ̀rẹ̀ ìrìn àjò. àti bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n ti fún ọ níwèé ẹ̀rí. wọ́n ti fún mi níwèé ẹ̀rí pé o yege. ó ti gbàgbé pé ohun tí wọ́n sọ fún ẹni pé o yege lọ́dọ̀ tí a nítorí bá wá wù ẹ́ fàyí ẹ̀ ṣe ẹni tí ó score lẹ ẹni tí ó fún ẹ ní máàkì ìwọ ni àtọkọ rẹ ẹni tí ó fún yín máàkì ẹ máa bára yín pò ẹ máa bára yín yí lọ nígbà tó bá wá fi ayẹyẹ ọjọ́ kan tó o fẹ́ ṣe o fi dàrin àjò ẹlòmíì ò lo 95 years nínú ìgbéyàwó ó wá ti fi dàrin àjò 95 years rú àbájọ tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọnú ìgbéyàwó lónìí tó bá dọ̀la wọ́n sọ pé ó ti sọ àwọn àbájọ èmi àti ó yẹ kó lórí ẹ̀